ẹ bá wa kiri àwò, ẹ bá wa kiri ayọ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun, ẹ̀ ní gbé síbẹ̀ o, ẹ̀ ní gbé sájò. Gbogbo ọmọ Yorùbá tó wà ní gbèrí ọ̀sà, ẹ̀ ní gbé sájò o. Wọ́n ní àlọ́dé ń tedé, àlọ́bọ̀ ń tàdán. Wọ́n ní àdá ẹ̀rọkọ ọmọ bọ̀ àlẹ́, ìdá ẹ̀rọkọ ọmọ bọ̀ àlẹ́ o. Bálápá ń dẹ̀dẹ́ bá ròkun bọ́ bá rọ̀ṣà ilé ní fàbọ̀ sí o. Wọn ò ní fòkú yín ránṣẹ́ lé o. Nínú ọ̀rọ̀ àwọn àgbàlagbà, wọ́n ní nítorí májìyà gbé làyà májìyà lọ́fà. Ẹ dákun ẹ̀yin àgbàlagbà, ẹ má bínú sí mi o. Orúkọ mi ni Lúkúmọ̀nà ọmọ Àyẹ́dàrẹ́ bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà. Baálé eléyìí mo kì í, ìyáálé eléyìí mo kì í yín o. Ọmọdé eléyìí mo kì í, àgbàlagbà inú eléyìí mo kì í. Mo kí oyún inú, mo kí àṣẹ ìdí, gbogbo ẹ̀yin màjèṣí inú lẹ́yìn gbogbo yín mo kí o. Ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan. Wọ́n ní bẹ́ẹ̀ bá jẹun gbé kọ́ má jẹun gbé. Ohun tí a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ yìí, gbogbo abiyamọ ló gbọ́dọ̀ ní nílé. Ẹ wo ewé tẹ̀ ń wò yìí, àwọn bàbá wa máa pè ní ẹ̀fọ́ ebolo. Ebolo. Ẹ̀fọ́ náà jẹ́ ẹ̀fọ́ tó yẹ pé ó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá. Tí èèyàn bá kó àtàbò tán, tí irú já, ẹ̀fọ́ náà ó dáa fún ẹ̀kọ́ tútù ọ̀pọ̀ tàbí kéèyàn fi gbá iyán lábàrá lójú. Ó ṣe é bá ọkà gan, ọkà ó ṣe é bá jìjàkadì. Ẹ̀fọ́ náà dùn pọ̀, òórùn rẹ̀ á máa já fọ́n. Ẹ̀fọ́ náà máa pọ̀ púpọ̀ pàápàá ní àsìkò ní oṣù kẹjọ tó lóyìnbó pè ní August. Ṣé a mọ̀ yí pé àṣírí tá a fẹ́ filẹ̀ yìí gẹ́gẹ́ bí àwọn olóyìnbó wa ní sísìn. Wọ́n bá ní nǹkan jẹ́ nǹkan sísìn pé nǹkan téèyàn lè rí lẹ́ẹ̀kan lọ́dún kìí ṣe wé tá a lè bọ́ àgbàlá tá a máa já bó ṣe wù wá. Àfẹni tó bá jẹ́ pé ó ní àbàtà odò tó lè gbìn sí tí ó sì máa mójútó tó bá já èso rẹ̀ pamọ́. Ṣùgbọ́n téèyàn bá ti ṣiṣẹ́ rẹ̀ lẹ̀ sílẹ̀, ọdún ọmọ adébá ni. Ẹ̀rọ májèlé ní jẹ́. Kẹ́rí pé ó yẹ kẹ́ni nílé. Ẹ̀rọ májèlé. Májèlé tí ayé fúnni jẹ lójú oorun ni. Tí ayé bá fẹ́ gba ògo ẹ̀dá, tí wọ́n bá rí i pé ọ̀dá lóhùn, ọmọ èèyàn bú, oníbọ̀nlé, olóògùn, ọlátare, ọládàá, ọmọ sójà, ọmọ ọlọ́pàá, ọmọ ámì, tí wọ́n rí i pé ọlágbára rẹ̀ lójú ayé, wọ́n wàá fi ọlẹ̀. Ṣé bó sùn? Ẹ̀jẹ̀ ara rẹ̀ ó sùn, omi ara rẹ̀ ó sì sùn. Ọ̀tán. Ẹni ayé èrí mú òun lẹni tí èbá ti sùn. Gbàtọ́ ọba sùn bó ló ṣe lálàá pé wọ́n lé ọkì lójú oorun. Àmọ́tọ́ ọba ìdíjú pẹ́rẹ́ wọ́n dé àwọn òjijì fìrí. Ṣíọ̀ wọ́n wàá tàǹbà fún ọ. Ayé ò ní tàǹbà fún gbogbo etí tí ń gbọ́ mi. Tí ayé bá fẹ́ gba ògo ẹ̀dá, èyí wọ́n gbà lójú oorun lọ́pọ̀ jù. Tí ayé bá fẹ́ sọ ògo ẹni di yẹpẹrẹ, èyí ẹni wọ́n ti ṣayé rẹ̀ di yẹpẹrẹ lójú oorun lọ́pọ̀ jù. Ẹni tí kì í mu ọtí, ẹni tí kì í mu gbó, wọ́n gbé lẹ́lòmíì lọ́wọ́ látọjú oorun, wọ́n gbé gòlè lọ́wọ́ pé láwájá gbàgbó ọyá máa mú káàkiri.
ẹ̀rì tí ó máa já sí kòtò tí ó máa já sí gegele ẹ má jẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ewé ebòlò ẹ̀fọ́ ebòlò la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ó wúlò májèlé ojú oorun ni májèlé ojú ayé ni àní ó tọ́jú ẹ̀ pamọ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan kájọ jàǹfààní ọgbọ́n àwọn àgbàlagbà yìí ẹ dákun. Ayé lógún bẹ́ẹ̀ ni ìdèrè lọ́gbọ̀n. Ayé iye ní kídèrè ọmọ tèmi ìkàkùn àlọ́ṣù àlàyé onínúure ò tó nǹkan àtàtẹ̀ èèyàn mú àtàníkàn ní ẹ̀dá pọ̀. Aráyé ẹjẹ́ àmì ọ̀jẹ̀ ìtura gbọ́gbọ́. Ọjọ́ ìtura alágbàwé ayé. Ọjọ́ ìtura olúgbòhùn lọ́rùn kó ti lágbára tó ọmọ aráyé bá fẹ́ra àwọn ẹni òkùnkùn nítorí ẹ̀dá náà ọ̀tẹ̀. Ayé yọ sí ni lójú àlálà tí ń gbọ́njọ́ aláyé ti dáyé. Bọ́jà ìfúra ti lágbára tóun ni ọ̀sán gba ìgbà yìí láyé dáwọ̀ ọ̀rẹ́ wọ̀ ṣiṣẹ́ bí. Àmọ́ bí ọba lọ lógún ọdún, ẹ̀kẹ́ rìnrìn àjò tó lọ bí ọgbọ̀n oṣù. Àwáwí òsì ọjọ́ kan ṣoṣo lò ó tó pa. Òótọ́ inú òdodo ìwà lọ́ṣẹ́ ìfúra fi ṣe dà ó sì jagunṣẹ́ gbogbo aṣẹ́jú wá jẹ́ ṣiṣẹ́. Ẹ kú ìkàlẹ̀ gbogbo ẹ̀yin ìyá mi ebòlò ebòlò ẹ lọ tọ́jú ẹ̀fọ́ ebòlò yìí ẹ lọ lọ́mú ẹ pa pẹ̀tẹ́ rẹ̀ ẹ wá bí ìgò kan tàbí ike 5 litre bí àṣà àwọn èèyàn mi ní ilẹ̀ Faransé nílẹ̀ Benin wọn á ní 5 litre lítìrì kan tàbí kẹ́ lo lítìrì 5 5 litre làwọn pè ní 5 litre ṣé ẹ mọ̀ pé 5 litre yẹn ẹ tọ́jú rẹ̀ ẹ lọ ewé yìí tá à ń pè lẹ́fẹ̀ẹ́ ebòlò ẹ lọ sínú ẹ̀ dáadáa. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà a máa dá akọ wa àti nọ́mbà wa torí àwọn olè tí ń gé fídíò wa. Tẹ́ ẹ bá ti wá lọ ẹ wá lọ wá òbú òtóyọ̀ báyìí lẹ́mọ̀ tí òbú òtóyọ̀ ọ̀dà àwọn eléwé ọmọ lẹ́ẹ̀tì rí tẹ́ bá ti lẹ́yìn fẹ́ ra òbú òtóyọ̀ funfun báyìí ni ẹ lọ ẹ dà á sí. Ewé olóòórùn gọ̀ ẹ lọ kúkúná lọ́mú ẹ dà á sí. Ẹ ti dà á sí ẹ ti dà á sí mọ̀ ń bọ̀. Wọ́n wá dàkú lójú òde tọmọtọmọ bí kúkúrú olóyin wọn ti tóbi ibi àjọná púpọ̀. Kúrọ̀kúrọ̀ wá ń kú sójú eérú. Ṣìkàṣìkà náà kú wọn nà ṣẹ̀ dáàrò. Ṣòótọ́ nìkan ṣoṣo ló kú sínú pọ́ọ̀sì ìjẹun àfẹ̀yìn ìtàkùn ṣe ìkìlẹ̀kẹ̀. Ààrẹ mi òdodo ni ẹjẹ́ bá ṣe. Èèyàn tó ṣòótọ́ nínú mọ́lẹ̀ ó gbègbè yìí. Ẹni tó mọ̀ ọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn níbi iṣẹ́ tí ń ṣe torí pọ́jà rẹ̀ ń tà torí ipá ayé ń gba tiẹ̀ lójú agbo ayé ń gba tiẹ̀ níkọ̀rọ̀ bí wọn bá rí níbẹ̀ gan wọ́n máa gbóṣùbà fún ikọ̀ rẹ̀ tí wọ́n bá lé tí wọn ò mú òdì kí wọ́n lọ wá kí ló fẹ́ràn jù tọ́mọ̀ ọjẹ wọn ó sì fi nǹkan ṣe sínú oúnjẹ gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi o ayé ò ní mú yín o wọn ò ní mẹ́mi náà tọmọtọmọ o. Àní sì jẹ àní sì mu àní sì sọ àní sì gbọ́ àní sì wàwù lójú ọmọ aráyé elédùà náà ní kẹ́yìn dà wá Olódùmarè yóò máa gbọ́ gbogbo ohun tá a bá wí àmín. Alórúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ jẹ́ kí mo yín ní nọ́mbà méjì péré tẹ́ ẹ lè fi bá mi sọ̀rọ̀ tó bá yá ń fún yín ní nọ́mbà yòókù. +23480 3298 3298. Nọ́mbà abẹ̀nà +229 5465 1928. Ẹ ti lọ
sínú ke 5 litre ẹ ti lọ dáadáa ẹ wá lọ́dọ̀ àwọn alátẹ kẹlẹ́ ń fẹ́ ra álọ́ọ̀mù dúdú álọ́ọ̀mù dúdú yìí díẹ̀ lẹ́lọ́ra rà ẹ lọ ẹ dà sí ẹ ti dà sí ṣé ẹ ti dà sí kìí ṣe pé kóògùn ọ̀pọ̀ ní jàǹrà rárá wọn bá ti tó ẹ wàá lọ wọ egbò asùnfẹ̀yẹ jẹ ẹ̀fọ́ nù ẹ̀gẹ́ kéékèèké ẹ̀dá sí kọ́pọ̀ bá mú egbò ọsàn wẹ́wẹ́ egbò rẹ̀ ẹ̀sàn wo ní wá jẹ́sàn wẹ́wẹ́ òrombó ní jẹ́ bẹ́ẹ̀ àwọn eléyìí bá máa pè é ní láìmù egbò rẹ̀ ni o npẹ́ fún ọsàn wẹ́wẹ́ sí o ẹgẹ́hùn náà kéékèèké ẹ̀dá sí ọtán kò jù bẹ́ẹ̀ lọ. ẹ wàá wá àìdán onígun ẹ lè wá ìdán mẹ́ta ẹ lè wá méjì ẹ lè wá mẹ́rin igun rẹ̀ lẹ́rọ̀ra gé ẹ̀dá sínú ẹ̀ ẹ wàá wá àdíẹ̀ yan àwọn eléyìí wàá máa pè ní PK oil tìbílẹ̀ ní kẹ́ wá nǹkan yìí wọ́n fi ẹ́ńjìnì fún tìbílẹ̀ táwọn ọ̀yà wa máa ṣe kí ni wọ́n fi ṣe èkùrọ́ ni wọ́n fi ṣàdíẹ̀ yẹn ẹ wàá fi ẹ̀rẹ́ ẹ̀gbẹ́ kalẹ̀ gbọ́n ohun tí ń wí fún yín orúkọ mi ni Lukman ọmọ Àyàndáre iṣẹ́ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà sẹ́rí lórí ewé yìí part 1 lẹ́gbọ́ yìí part 2 sì ń bọ̀ lọ́nà torí ohun tí ọ̀já máa sọ gbogbo ẹ̀ tán nítorí àwọn tí ń jí fídíò wa dé torí pé nbí wọ́n bá gé tẹ bá ba pàdé ẹ̀ máa sọ pé ọkùnrin yìí sọ pé part 1 ẹni wọ́n sọ part 2 wọn àbá ti rí gé ojú tì wọ́n sẹ́rí ọkẹrẹ tán láàrin oṣù kan ẹ máa fún àwọn ọmọ yín mu ní díẹ̀ kọ́ máa ta ẹ lè bù sínú omi gbígbóná tí wọ́n máa mú láàárọ̀ tí ẹ bá jẹun lójú oorun ẹ sáà ní kó mu síbí kan rẹ̀ kọ́ wá jẹunjẹ gbígbóná tàbí kó mu omi gbígbóná lé lórí yóò sì pa gbogbo oró yẹn ní agbára Ọlọ́run ní agbára kí ni mo pè é ní agbára Ọlọ́run ẹlẹ́mìí bẹ̀rẹ̀ ká ṣe àdíẹ̀yàn nìkan là á fi lò ní àdíẹ̀yàn nìkan kọ́ o bọ́wọ̀ ò lè fi tọ́ bá rí oyin òríjínà gidi kò fi rẹ̀ ọtán kò fi rẹ̀ torí pé Ọlọ́run má jẹ́ àṣìjẹ wọ́n ló ń sọ́ra rẹ̀ wọ́n lórí rẹ̀ tó níwọ̀n ń sọ́ra rẹ̀ àwọn títí ń sọ ẹ́ pọ̀ Ọlọ́run má jẹ́ àkó ọwọ́ lọ́wọ́ ẹ̀dá kan ò lè sọ rẹ̀ Ọlọ́run ní sọ wa o ṣùgbọ́n ojú má jẹ́ àkótó omi lásán ní ń bẹ lọ́pọlọ wa tá à ń pè lójú Ọlọ́run ọba tó lójú tí ń fojú sọ wa káwa náà wá sọ́ra wa ọwọ́ kan ò ní tẹ̀ wá o ẹ̀yin abiyamọ ẹ ṣe kalẹ̀ o ẹ máa fa ọmọ yín mu ayé ò ní tẹ̀yìn ẹ̀yìn gbèrú wá o ayé ò ní tẹ̀yìn gbèrú wá o tí yàn bá lo òde olóde tó ọba dé ọmọ orú oúnjẹ tí wọ́n gbé fún yín rọra já lura bọ ọba dé wọ́n kàn tó máa wọ oúnjẹ kejì pa oúnjẹ tá a máa sáàfù kọ́ máa lọ wọ́n rí mọ̀ pé àánú Ọlọ́run ń bẹ lára rẹ̀ agbára ewé kọ́ agbára egbò kọ́ o agbára Ọlọ́run ń bẹ lára rẹ̀ agbára Ọlọ́run àbá sílẹ̀ ara ìbà bọ́ọ̀lù àti jẹ́ tá a láàyè agbára Ọlọ́run ni tá a bá ti jẹ́ dà nìkan fúnra ara là ń náà mo ti yó á dára fún wa o gbogbo ẹni tẹ́ bá lò yọ ọba yín lára mọ́ o a kì í bá a mọ̀ ẹ fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé yẹn kàn sí wa owó lẹ́sàn ẹ fẹ́ tọ́jú ara yín nípa ìwé àtegbò tọ́wájẹ́ ìta mọ̀ ń pa rẹ̀ àbá yín ṣe ṣùgbọ́n tẹ bá ní àbá yín gbé fún DHL ẹ sanwó o DHL ní ó gbà lọ́wọ́ yín o ọba ìjẹ́pọ̀ mọ́tò lẹ́ni àbá yín gbé fún ẹ sanwó onímọ́tò ẹ sanwó onímọ́tò ń bọ́ ni mò ń gbé Ìkòròdú ni mò ń gbé Kòròdú mò ń gbé orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ wọ́n bọ́lẹ̀ Ìkòròdú garage
kọ̀wọ́ mọ́tò báyé kù kọ́ sáà ti bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop Emily street number 50 wọ́n pe nọ́mbà mi tí n bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n darí rẹ̀ ṣùgbọ́n tó wáyé pé orílẹ̀‐èdè Benin ni mo wà ẹ pe nọ́mbà Benin mi ọyẹ mú gègé ẹ máa kọ́ o. Ọlọ́run ọba nìkan ní kọ́kọ́lọ́wọ́ olúwa rẹ̀ èèyàn tó bẹ̀rẹ̀ tí wọ́n lé òkété. Elédùn àwọn òkòkò ojú olúwa rẹ̀ lẹ́yìn rẹ̀ èèyàn kò ṣe jẹ́ mọ́ kò ó tọ́ ló gbà. Òtítọ́ ni yóò kẹ́yìn ayé, òtítọ́ ni yóò kẹ́yìn lọ́run, òtítọ́ àtọ́wà òkòkè àgbà. Ayé amúbáyérò ní ẹjọ́ fún yín ní nọ́mbà orílẹ̀-èdè Nàìjíríà 3 ti orílẹ̀-èdè Benin 2 ọ̀yá +23480 3298 3298 +23480 3298 3298 nọ́mbà kejì +23481 33 155 111 +23481 33 155 111 nọ́mbà kẹta +23480 890 38658 +23480 890 38658 ọkọ̀ nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 nọ́mbà kejì +229 54 65 1929 +229 54 65 1929 ayé wa kò ní yẹ lẹ́ o orúkọ mi ni Lukman ọmọ Ayédáre o ayé wa kalẹ́ o ire o ìran ìjòkè orí ọ̀pàdé aláàánú àwọn máa pàdé aláàánú ìran ìjòkè fún ọ̀pàdé aláàánú àwọn máa pàdé aláàánú gbogbo ẹni bá lókun tó tá a gbé gbà ọkànnà tá a gbé sí ilẹ̀ máa lanu máa gbé wọn mi ire kàbìtì nílé gbogbo wa o.